ó ti borúkọ mi jẹ́ jìnnà ẹ̀dọ́ ó ti borúkọ mi jẹ́ jìnnà ó ti pọ̀ jù ó ti pọ̀ jù ó yẹ kí n máa rìn báyìí kí n máa fọwọ́ bojú mi tó bá jẹ́ kí gbọ́n tó fi yàn ń bá ṣe búrẹ́kù kan tó jẹ́ búrẹ́kù pẹ́pẹ́ wà láìláṣí kò ní sí ìgbà yìí. ẹ bá ku èmi kànlá kí n ronú ẹ̀ lábẹ́ àbí sọmọ sódìyà wípé mo fẹ́ fi pọ́tébù jo yàdí ni ọlọ́run fún mi kúrò lórí rẹ̀. àpá ni mí àwọn akọ́kọ́ fún àmà ni mí bọ́lá mi ò ṣe fáàrí kí n wá sọ wípé mi ò wá rí èèyàn mọ́ ó wá já sí wípé pọ́tébù ni màá fi jẹ oúnjẹ àdínì ọlọ́run ọjà nínú ẹ̀ òun ló sọ ọ̀rọ̀ tó sọ lankit ó wá ní wọ́n fẹ́ fi òun jẹ oyè ìgbé ṣùgbọ́n kò sí èèyàn ń bẹ̀ ẹ lọ bèrè bó ni wọ́n ṣe ṣàwọn èèyàn bẹ̀ lọ bèrè wọ́n ṣe ibi tí wọ́n kó wọn sí bóyá wọ́n kó wọn lọ sí sọ́kà ní o bóyá wọ́n dẹ̀ kó wọn lọ sí kẹ́tẹ́rẹ̀ ní o ó di ti di ọmọ yìí bàbọ̀ ẹtún wá gbọ́ gbogbo ayé ni mò ń bá sọ̀rọ̀ ẹ̀yìn jẹ́mọ́ mi kọ́ ni mò ń bá sọ̀rọ̀ pé ó yẹ yí ó bẹ̀rẹ̀ ti bàbá àdúgbò. náà ní wípé gbogbo àwọn jàmáà mi yìí tá a bá ka ẹni tó já sí pé ó jẹ́ jàmáà Òkè Ọ̀sà Central Mosque a lè rí ju èèyàn márùn lọ ẹni bí a pọ̀ àwọn mẹ́rin àwọn ni ẹ padà sí mọ́sálásí yìí o ẹ padà sí mọ́sálásí yìí o ilé gẹ́gẹ́ kí ni o gbogbo ààyè yìí ààyè bá wà yìí ààyè tí a wà yìí a fi ń ṣe àdúrà gbogbo ayé ni mò ń bá sọ̀rọ̀ o a fi ń ṣe àdúrà ní every Friday a wá ṣe gbogbo èyí tá a bá ṣe a parí ẹ̀ kó tó di wípé àsìkò Jímọ̀ tó kì í ṣe wípé à ń tú Jímọ̀ mi báyìí o ẹ̀yin dáhùn àbá ń tú Jímọ̀ mi báyìí dáhùn ẹ má bò mí o ẹ bẹ̀rù Kùránì tí mo mú dání bá tú Jímọ̀ mi báyìí ẹ abẹ́ ń tú Jímọ̀ mi báyìí tá a bá ti ṣe tán èmi mo sọ lẹ́ẹ̀kan mo ní ṣíbì náà mo ní mo ń sáré lọ lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ lọ́sẹ̀kọ̀ọ́ mo lọ kí Jímọ̀ ìgbà mi tí mọ́tò ò bá ṣe gbé máa bá kí mọ́tò máa gbé ọ̀kadà kí n bá lè lúpọ̀ fún Jímọ̀ lọ́hùn àti kí Jímọ̀ nígbà yìí. tábà sọ wípé bóyá ìgbà táwa ń kí Jímọ̀ níbi báyìí àwọn èrò tó yẹ kó máa kí Jímọ̀ ní Central Mosque ni wọ́n wá ń kí Jímọ̀ níbi báyìí. Naam pátábù sọ wípé òun pé búlọ́ọ̀kù mi nìyẹn ẹ wo àbájìdì tá a bá kọ́ mọ́sálásí tí ó lè parí mọ́sálásí gbogbo ohun tí pọ́tẹ́bù tó sọ yẹn gbogbo ẹ̀ tọ́lá látòkè dídẹ̀ ẹ̀fìnà ìwọ tábàdà yẹn gbogbo ayé ẹ̀yin mò ń ṣàlàyé fún yìí mò ń ṣàlàyé fún ẹ̀yin ọmọ Nàìjíríà mò ń ṣàlàyé fún gbogbo ẹ̀yin mùsùlùmí mò ń ṣàlàyé fún gbogbo ẹ̀yin àfà ohun tó ṣẹlẹ̀ yìí torí pé kí n kọ́kọ́ ṣàlàyé tó gbé mo mọ̀ yí pé ẹ̀yin ọmọ Nàìjíríà ti tẹ àlàyé ti tẹ mí mo lérò pé ẹ̀ ń retí kẹ́ ẹ tó mọ ìgbésẹ̀ tí ẹ gbé ní orí ẹ̀ torí wípé títa ara mùsùlùmí ló dé yìí títa ara mùsùlùmí ló dé yìí ó fi kọ́kọ́ èyí tó ṣe láìpẹ́ yìí táwọn kìrìsìtẹ́nì ni tó pé pásítọ̀ kan létí ó máa ṣẹlẹ̀
mo wá sọ mo ní ẹlòmíì tó bá ń gbọ́ nínú máìkì yìí pé wọ́n ń ṣàdúrà fún pọ́tù báyìí ó lè máa sọ́dẹ̀ àwọn àbá alátẹnujẹ èmi wọ́n ti gbowó lọ́wọ́ ẹ̀ mo ní èmi àti ẹ̀ àsọ̀rọ̀ rí èmi àti ẹ̀ àdúró rí mo ní kó dàgbọ́n níbi tí mo ní ìyáyọ kàndé tí mo dúró lórí ìjà àfà tí ìjà àfà mi dá mi lójú dé tí òdodo mi dá mi lójú dé tí ìtẹ́lọ́rùn mi tó dá mi lójú dé tí mo bá pàdé pọ́tébù lójú ọ̀nà tí ò bá kí mi ò ní kí mo sọ bẹ́ẹ̀ yàrá mi ò fẹ́ ìjọba mo ní mi ò ní kí torí pé àgùntàn mi ò jẹ lábẹ́ gẹ̀ẹ́sì ẹ̀ táwọn àfáà kan tá máa ń ya fọ́tò ẹ̀ sára Kùránì ẹ̀wù tó sọ ìsìlámù dà ẹ̀wù tó sọ ìsìlámù dà wọ́n ní wàlá àyíbá bí Yorùbá siwa annadinahum kadini nasara la kadini Muhammadi sallallahu alaihi wasallam ẹ̀wù tó sọ ìsìlámù dà àwọn àfáà dàlódé ẹ̀wọ̀n tó sọ Al-Qur'ani dà wọ́n wá Al-Qur'ani ọ̀rọ̀ Ọlọ́run wọ́n wá ya pọ́tẹ́bù ṣáájú sẹ́yìn wọ́n wá ya sí ara Qur'ani wọ́n wá fi ṣe gíftì èyí ló fẹ́ fún ìdẹ̀ yìí ná tán owó tó jẹ́ bẹ́ẹ̀ ní fi ṣe wúre wọ́n gba àfáà tó bá ṣe bẹ́ẹ̀ mò ń sọ bẹ́pì táwọn ọmọ tó sọ yìí ìtàn ọjọ́ tíjọ́ ọ̀gá ọmọ ẹgbẹ́ ìtàn ọjọ́ mi wà ní òsì abẹ́lé tíjọ́ ọ̀gá ọmọ ẹgbẹ́ tí mo rà tí mo bá kú lẹ́yìn yìí mo kúkú sẹ́yìn dé mo kú lórí ọ̀dọ́dọ́ mi. Kò sí ìdájọ́ jọ. Ẹ̀gbẹ́ tí mo bá kú lẹ́yìn mo kú lórí ọ̀dọ́dọ́ mi. Ó yàgbé yẹ ìtàn ọmọ tó sọ yìí máìkì mo dẹ̀ lọ yìí. Gbogbo àbá tó ń lọ́wọ́ níbi wípé wọ́n ya pọ́tẹ́bù sínú Kùránì wọ́n wá fún ṣé kó máa fi rọrí ni àbí kó máa ta àbí kó gbé sílé ẹjọ́. Ó máa sọ ní bẹ́ẹ̀ ní ká ìlú sí méjì ní òjẹ́ káwọn èèyàn wà ní wá sí Central Mosque. Òun gbọ́dọ̀ ló kọ́kọ́ da ìlú rù. Òun gbọ́dọ̀ ló kọ́kọ́ sọ Central Mosque ní Ọlọ́run ló kọ́kọ́ sọ di òun ló sọ di àwọn rẹ̀. Ìgbà tí wọ́n bọ̀ ṣùṣùṣùṣùṣùṣùṣù níbi kọ́ ilé ẹjọ́ sí wọ́n jẹ́ sí pé mọ́sálásí rèé ilé ẹjọ́ rèé. Láàbì ìyàwó rẹ̀ ó gbẹ̀gbẹ̀rẹ̀ fún ọkọ gidi tó gbọ́kọ̀ ṣe tí ó wàá dágbé tí ìyàwó wàá dágbére fún wípé mò ń lọ sí mọ́sálásí ẹ̀gbẹ́ ilé ẹjọ́ Pọ́tébù Odògùbà mo fẹ́ lọ kírun tó máa dà lọ́wẹ̀ tàbí mo fẹ́ lọ ṣàdúrà tó máa yẹ kí ni ó máa lọ́wẹ̀. Lẹ́ẹ̀kí ẹgbẹ́ tẹ́mi tó bá ń bọ̀ lálẹ́ àwọn ọmọ tí mò ń pàdé tẹ́mi máa ń pàdé tẹ́mi bá kọjá ń bẹ̀ tí mo bá rí àwọn ọmọ wọ̀lá sí wọn àwọn máa bí ìpàdé wọn. Ó yà bí òye kì í sọ̀rọ̀ jà àlàyé ni mo ṣe. Ó wá kọ́ ilé ijó ọkọ̀ hòtẹ́ẹ̀lì ọkọ̀ bá ṣẹ́gbẹ́ Central Mosque. Ó wá sẹ́tà àwọn èèyàn wá síbẹ̀ mọ́. Báwo yẹn ṣe fẹ́ wá síbẹ̀? Gbogbo èyí tí mo sọ yìí tí ò bá ti rí bẹ́ẹ̀ ó kù ní ọpọlọ. Ẹ ti padà wá wò ó. Naam ọba ní búlọ́ọ̀kù òun nìyí o. Gbogbo ayé ni wọ́n sọ fún yìí. Bí búlọ́ọ̀kù Pọ́tébù ṣe dé ààyè yìí ní òmò tó kàn bẹ̀. Ẹ bá ń gbọ́dọ̀ ń tẹ́tù. Mo jẹ́ ìtàkùn á ní ìbúra yìí pé mi ò dówó lọ́wọ́ náà ni mo sọ mi ò dówó lọ́wọ́ ẹ̀. Mi ò kí ilé àti alájọṣe àkíkíra mi ò kí ṣe àbá àti ìpele ìbàjẹ́ sí prógámù mi ò kí ṣe àmì òsínú àwọn àbá àti wọ́n kọlẹ̀ fún ẹ̀ mi ò sínú àwọn àbá àti wọ́n tọrọ owó lọ́wọ́ ẹ̀. Ó yí àbí èyí. Ìpele bí ẹ̀jẹ̀ ti wá pàdé pọ̀ tó wá di tó yá ọlọ́run kó búlọ́ọ̀kù fún mi. Ṣùgbọ́n bàbá wa kọ́ ló ń jogún àyè yìí fún. Wọ́n ní ó wá bá àwọn ìyàwó wọn ni wọ́n ní wọ́n jòkó ní oorun bí bàbá ò bá sí ìyàwó wọn ní oorun ipe wa bá àwọn ipe kí làwọn fẹ́ ìjọba tó wọn fẹ́ ṣe bẹ́ẹ̀ ipe ṣé kóun ra mọ́tò fáwọn ni àwọn mọ́tò kẹ̀
wọ́n ní kí ìwọ́n kílẹ̀ wá fẹ́ kọ́ ní ohun tó bàbá wa ń sọ fún Portable wípé bàbá náà ni wọ́n sọ fún mi o gbàgbọ́n dẹ̀ jọ ń sọ mi ò sí ń bẹ́ o òní ọ̀rọ̀ kílẹ̀ mi ò sí ń bẹ́ mo ìyàwó bàbá nìyí o wípé ṣùgbọ́n ohun tí báwọn fẹ́ o náà ni wípé mo fẹ́ kọ́ mọ́sálásí ìyá àdínì ẹjẹ́ ìyàwó bàbá èyí tí mo bá bùkún bẹ̀ ẹ tètè jẹ́ káwọn ayé mọ̀ mi ò kí ń parọ́ o mi ò kí sàbá àti parọ́ o mi ò kí sàbá àti ṣe kí wọ́n mi ò kí sàbá àti parọ́ mi ò wà láwọ̀ lè rí lọ́nà ọ̀rọ̀ mi olóòrò mi dẹ̀ dúró lórí kọ́ wọ́n wọlé tó olóòrò mo dúró lórí kó dodo náà kó gbèmí jà torí pé ó ti borúkọ mi jẹ́ jìnnà ẹ̀dọ́ ó ti borúkọ mi jẹ́ jìnnà ó ti pọ̀ jù ó yẹ kí n máa rìn báyìí kí n máa fọwọ́ bojú mi tó bá jẹ́ kí gbọ́n tó gbìyànjú bá ṣe. ó yẹ bí ó yẹ bàbá wa sọ fún un wípé àwọn fẹ́ ṣe mọ́sálásí ohun tó bá fẹ́ fi dá sí ló wá kó 600 blocks 600 blocks ló wá já sí ibi báyìí búlọ́ọ̀kì yẹn ló bí ìran gbogbo èèyàn ló bí gbogbo ayé nígbà tó ṣe bẹ́ẹ̀ ṣe nígbà yìí èmi ò mọ nǹkan tó ń mi ò lọ́wọ́ sí i. wọ́n lọ ní nínú ọ̀rẹ́ ibi wà ń bẹ̀ nínú ibi ọ̀rẹ́ wà ń bẹ̀ ẹ̀ lọ́sẹ̀ gbàdá alhamdulilayi rabbil alamin. alhamdulilayi rabbil alamin. àṣẹ tó bá já sí wípé ìgbà tí ó kó wa wọ́n ti lò wọ́n ti fi kọ́ mọ́sálásí wọ́n ti lò búlọ́ọ̀kù Portable wọ́n ti fi kọ́ mọ́sálásí àṣẹ bí wọ́n ti padà dé nìyí tí ó sọ pé òun lòún kọ́ mọ́sálásí. mo wá ń sọ fún gbogbo ayé mo ń sọ fún gbogbo ayé wípé wọ́n ṣe ń bọ̀ níbi ọ̀rọ̀ wípé kí ló fà á táàbí kọ́ mọ́sálásí o máa ṣàlàyé ẹ̀ máa nànà náà ẹ̀. mo wá ń sọ fún gbogbo ayé wípé gbogbo ìgbà tí iṣẹ́ mọ́sálásí yóò bá bẹ̀rẹ̀ pẹ̀lú ògo títọ́ náà lọ́dàmọ̀ ló fi ìgbà tí èyí Abdulhafiz ọmọ Ṣódíyà tí n bá sì wà ní orí ní ààyè yìí ó lè dọ̀la kí wọ́n lé mi o ó lè dọ̀la kí n má sì ń bí ìgbà yìí ṣé tó mo máa ń sọ fún yín wípé ààyè yìí bíbá yìí ṣé mo sọ fún yín pé àrà ẹ̀dẹ̀mẹ̀dẹ̀ ló ń àrà o ṣé mo sọ wípé a ní ìwé o ẹni tí ò ralẹ̀ tí ò dẹ̀ ní ìwé ilẹ̀ tó bá ó lè dọ̀la kí wọ́n dédé ọkọ̀ kúrò lẹ̀ ọkọ̀ kúrò kò yẹ òye kì í ṣe báyà náà ìyẹn ló fà á tí mo sọ pé tí ó kì í gbà tí bá sì wà ní orí ilẹ̀ tí mo bẹ̀ sí ń gbé mísọ́nà ní ibi ìbá yìí yóò gbà tí mọ́sálásí yóò bá bẹ̀rẹ̀ búlọ́ọ̀kù kan tó jẹ́ búlọ́ọ̀kù Portable wà láì láti kò ní sí ìgbà yìí. ẹ̀gbọ́n èmi ń sọ wípé búlọ́ọ̀kù Portable sẹ̀ ẹyẹ kan báyìí wọ́n wọ ẹyẹ kan báyìí kò ní í sí ní ibẹ̀ tó ní tí búlọ́ọ̀kù ẹ̀ bá wà ní ibẹ̀ tá a bá ń kí irun mọ́sálásí yẹn òun náà máa da ládà tá a bá ń ṣàdúrà òun náà máa da ládà àfẹ́ búlọ́ọ̀kù èmi mo sọ o èmi ni mo sọ o. ó yàgbé òye kí ló wá fà á wọ́n ní kí ló wá fà á tàbí kọ́ mọ́sálásí ohun tó fà á tàbí kọ́ mọ́sálásí ohun náà ni wípé sọlá bíi kárí a rí nídìí wípé àwọn àjọ rọ́bọ̀ sẹlẹ̀m foundation mọ́sálásí tó wà mí báyìí bàbá Alhaji Yakub Ajayi àwọn ni wọ́n ṣe àwọn ni wọ́n la foundation ní ọjọ́ pẹ́ẹ́dẹ̀ wọ́n ya fọ́tò ẹ̀ wọ́n kámẹ́rà ẹ̀ ó yàgbé mi. tọ́ba wa di wípé àwa bẹ̀rẹ̀ sí ní kọ́mọ́sálásí àfọwọ́wakọ̀ àfọwọ́wakọ̀ àfihàn ẹ̀kọ́ àríwírí wípé ọ̀rọ̀ wa dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹni tó lọ kọ́lé sí abẹ́ high tension lọ́wọ́ òdodo. ṣùgbọ́n ìbànújẹ́ ń bẹ lọ́kàn mi ìbànújẹ́ ń bẹ lára mi ìbànújẹ́ yìí pé sẹ́bi tá ní tẹ́tẹ́sẹ̀ yẹn lè tẹ́ bẹ́ẹ̀.
ìrànlọ́wọ́ tẹ bá wá lè ṣe fẹ́ni tó dúró lórí òdodo olódodo mo fẹ́ kẹ́ ẹ gbèjà òdodo lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí. ẹ má jẹ́ kí ọjà jẹ mùsùlùmí, ẹ má lè jẹ́ kí ọjà jẹ Islam. irọ́ bàǹtàbàǹtà òun ló lẹ̀ mọ́ mi, òun ni mo ti wá bọ́ọ̀lẹ̀ yìí tó ti jáde pé kò mẹ́tàlá ẹ̀dá kò bí ká kó sọ wípé yìí tẹ̀ mí sọ yìí irọ́ ni pẹ̀lẹ́ tí bá ṣe tó tí mo sọ irọ́ ni. òun ni wrong information àìfarabalẹ̀ jọ̀nàjọ̀nà òun ló tì í lọ ṣe ohun tó ṣe. mo sọ níbẹ̀ ọ̀rọ̀ mi pé wọ́n ní ó kàn jókòó báyìí ní ọjọ́ sátọ̀dẹ̀ ọ̀rẹ́ àfà yìí mo fẹ́ lọ bú ẹ̀. èmi dẹ̀ mọ̀ yí pé ẹni ọlọ́run tó bì bò ẹni ló ní ìyóòfò aṣòfò ní ìdílé ọlọ́run. mo bẹ̀rẹ̀ lọ́wọ́ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí gbogbo ẹni tó bá gbọ́ tó bá gbọ́ lọ́tọ́ bá ń rìn wọ́n fi ṣé fi ṣẹ̀bi nìlá fi gbìyànjú fi ṣe dára. àkọ́kọ́ ní òní ẹlẹ́ẹ̀kejì ìwé náà ni wípé gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń ṣe interview lórí tẹlifíṣàn ni lórí rédíò ni lórí social media ni ẹ dákun mo fẹ́ kẹ́ ẹ wá ṣe interview mi lórí ọ̀rọ̀ tí mo sọ yìí. mo fẹ́ kẹ́ ẹ wá ṣe interview mi tó bá jẹ́ nígbà interview orí tẹlifíṣàn ni wọ́n ṣe fẹ́ẹ́ orí rédíò rí fẹ́ẹ́ orí social media mo fẹ́ kẹ́ ẹ wá ṣe interview mi lórí ọ̀rọ̀ yìí kí gbogbo ayé bá lè mọ̀ yí pé òun ni alábòsí. ó yàgbé yọ ẹlẹ́kẹta tó gbẹ̀yìn náà ni wípé iṣẹ́ mọ́fárásì yóò bẹ̀rẹ̀ láìpẹ́ pẹ̀lú ògbótọ́ náà ní kété tí wọ́n bá ti ṣe ìwé lẹ́yìn fún wa ní kété tó bá ti ṣe ìwé lẹ́yìn fún wa tó ti jẹ́ kí wọ́n ń tẹ̀lé ògbó rẹ̀ pátó rọ́ṣẹ̀ kan sì yìí ìwé lẹ̀ náà yóò tẹ̀ wá lọ́wọ́. ó yẹ kó yọ akọ́ bẹ̀rẹ̀ mọ́fárásì yìí ṣùgbọ́n búlọ̀kù pọ́tébù ẹyọ kan kò ní í sí níbẹ̀ o. ó yà bí òwò kọ́lá kọ́lá alẹ́ bí Muhammad kọ́lá kọ́lá alẹ́ bí Muhammad gbogbo ọ̀rọ̀ tó o bá wá rí fídíò yìí bó ṣe ń pòsì títí ẹ̀ yẹn tó ti jẹ́ pé orí ìlú òun wà orí àbòsí òun lòun wà. ó yà bí òwò bẹ́ẹ̀ wá ní kó wá bá spread kó bá wa pòsì èyí tẹ̀mí sọ tẹ̀mí ìjà Kùránì fúnra ní orí rẹ̀ yìí subhana rabbika rabbil